orin joni lọ èdè jèdè lọ́mọ gbà togetherness we stand rẹ̀ o lórí fíṣídì tó mọ́lẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ orin bọ́ ìlú fọ̀hún wá sí ọ̀rọ̀ ìjìnlẹ̀ tó sọ̀kalẹ̀ ságbo àwọn olóríire ẹ̀dá àgbékalẹ̀ Remi music lélẹ́yìí ó kọjá bẹ́ẹ̀ togetherness we stand náà on fíṣídì Alhaji Wasiu Alabi Pasuma araba abikeji ìjáyà àgbà ọba máa fújì rẹ̀ o níbi tó ti foni ṣàlàyé ọ̀rọ̀. area jẹ́bà sọ́jọ́ ọ̀dọ́ Alabi àjọ ẹ̀nà ní pàṣẹ lọ́sẹ̀kà pàṣẹ àríyá àtúnṣe pàṣẹ Chicago lórí òkè Mushu sẹ́mi ọ̀pẹ ládùúgbò mi ò ìbí nàbàdé iye ní ọjọ́ èmi ọ̀pẹ ní fọ́ọ̀hún. Alhaji Sefiu Alao Adékúnlé araba mi plus náà fọrin tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ dálẹ̀ bí ó wà lọ́jọ́ ọmọ kó fakọ tí ó yàtọ̀ jù oníkagbára kàsídà kágbàgbé ọ̀tẹ̀ ká máa fìfẹ́ hàn síra wa ni o. Alabi ó kárẹ̀ bá wa sílá ó ṣe. ohun tí a ṣe ń wí nìyẹn pé kájọ máa bára wa ṣe Alabi. abẹ́rí pọ́ńdù kan Alabi àtàlàwó Alao àtàlàbí ẹ̀rí pọ́ńdù kiri kan Alao adé tí gbogbo lórí bá lè máa ṣe báyìí o inú rìbí ni kò ní sí fásitì Alabi mi wẹ́sẹ̀ ọmọ àdìjà tó kú búra ìyàwó Alao mi jẹ́jẹ́ sí Arabambi second Arabambi plus Arabambi extra àná Arabambi èyí tó wù yín ni ẹ pè mí Kúnlé ọmọ filẹ̀ bẹ̀ o jẹ́wọ́ bẹ̀ o jọmọ bá ń kẹ́ o ó sọmọ bá ń kẹ́ o. Alhaji Buhari ọmọ Musa Ajikobi wà fọgbà wá sílẹ̀ ìgbà yìí mo tó gbà pé togetherness we stand lóòótọ́. tí n bá ṣe tàlájì chief Lukman ni MC olè débi tó dé yẹn yọ jòkó jẹ ẹ̀yin kọ́ Ọlọ́run ni ó ti parí ẹ̀ ni kánú wọn ò pa alágbájá ni bọ̀bọ̀ yẹn olè débi tó wà yẹn Ọlọ́run ti yanjú ẹ̀ ìwọ lò sáà kan wọ́n yanjú ẹ̀ ẹlòmíì ò tún bọ́ bẹ́ẹ̀ Ọlọ́run ti ń lò ní Ọlọ́run ti ń bàbọ̀ ní ọmọ ìyá mi abẹ́ dira yín mú ẹ jẹ́ ká àwọn ọmọlẹ́yìn yẹn mọ̀ pọ̀ kan lọ́lọ́run bí wọ́n bá ti ń mọ̀ tẹ́ bá ti ń rí yín lára yín ẹ̀rẹ́ pọ̀ báwọn ọmọlẹ́yìn bá ti ń rí pé ẹ̀rẹ́ pọ̀ àti pé mùsíbà wo dì nira bẹ́ẹ̀ nìkan bá gbọ́n kankan náà yọ̀ kó fi èkejì náà ẹ̀ ló ń gbọ́ kí ni wọ́n ló ṣẹlẹ̀ ọ̀gá màá kàn yín láǹsìn kò sínú tó jọ rú yẹn bẹ́ẹ̀ káwọn bàbá lù sí ni ó tó dáàrin èèmọ̀ làwọn bàbá tẹ rí ni àwọn bàbá kan tẹ gba wájú lọ́wọ́ wọn ni àdánwò làwọn bàbá wọn ni torí pé ẹni ọba kọrin kú Sefiu wàláì wọ́n wọ̀ náà Ọlọ́run wa ní jẹ́ ọkọ̀ tiẹ̀ ikú. Buhari ebẹ̀rù àti tòótọ́ fún yẹn. ń ka bébà kan wọ́n ní àwọn Alhaji Barrister náà fẹ́ borí lẹ́mọ́ta ni bàbá tó ń gbọ́n láwùlà lọ́yọ̀ mi ìwọ láwùlà lè yọwọ́ wọ́tọ́ ọmọ tó pọ̀ gbogbo ọ̀fọ̀ tó pa tó fi bóde iná. àwọn àbíbò olùwà wọ́n fàyè kọrin lásán kò gé ní orin lìgálí mọ kẹ́bẹ̀ wọ́n kọrin sọ tata lo àlàmọ́ zubọ látúnjí àwọn ní kíni pé ìhìn àti pàǹdọ̀rọ̀ máa lọ Sefiu dé gbogbo ẹ̀ bá di rin gidi báwọn bá sọ pàpà sílùú ní sílá ilaha illallah gbogbo àwọn ìyá wa tán fẹ̀yìn tí sí àrè ọ̀nà ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí nígbà bá yóò dé jìká wọ́n kàn ń dín lẹ̀ ni ọ̀yanu Ọlọ́run dáhùn Sefiu Alao sáyé àwọn ń wá ń jẹun wàhálà táwọn kan sí ilẹ̀ àwọn tíátà níjọ́ làwọn sàkéde sàké níjọ́ la bí wọn ògògó Yínká Kádírì níjọ́ wọn dé náà láti ní baba sùwé ìjọ wọn wáyé wá ná gbogbo àwọn táwa gbókò wọn wọ̀nyí ìjọ wọn dé baba sàlá ó. we stand rẹ o lórí fíṣídì tó mọ́lẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ orin bọ́ ìlú fọ̀hún wá sí ọ̀rọ̀ ìjìnlẹ̀ tó sọ̀kalẹ̀ ságbo àwọn olóríire ẹ̀dá àgbékalẹ̀ Remi music lélẹ́yìí ó kọjá bẹ́ẹ̀ togetherness we stand náà on fíṣídì Alhaji Wasiu Alabi Pasuma araba abikeji ìjáyà àgbà ọba máa fújì rẹ o níbi tó ti foni ṣàlàyé ọ̀rọ̀. area jẹ́bà sọ́jọ́ ọ̀dọ́ Alabi àjọ ẹ̀nà ní pàṣẹ lọ́sẹ̀kà
Paso àríyá àríyá o. Àtúnṣe Paso Chicago lórí òkè Mushu. Sẹ́mi ọ̀pẹ ládùúgbò mi ò ibi tàbádé. Iye ní ọjọ́ èmi ọ̀pẹ ní fọ́ọ̀hún. Alhaji Sefiu Alao Adékúnlé Arábàmbí plus náà forí tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ dálẹ̀ bí ó wà lọ́jọ́ ọmọ kó fakọ tí ó yàtọ̀ jù oníkágbára kásìdá kágbàgbé ọ̀tẹ̀ ká máa fìfẹ́ hàn síra wa ni o. Àlàbí ọ̀ká rẹ̀ bá wà sílá ó ṣe. Ohun tí a ṣe ń wí nìyẹn pé kájọ máa bára wa ṣe Àlàbí. Abẹ́rí pọ́ǹdù gan. Àlàbí àtàlàwó Àlàó àtàlàbí ẹ̀rí pọ́ǹdù gidi gan. Àlàó adé tí gbogbo lórí bá lè má ṣe báyìí o inú níbí ni kò ní sí Paso. Àlàbí mi wẹsẹ̀ ọmọ àdìjà tó kú búra. Ìyàwó Àlàó mi jẹ́jẹ́ sí. Arábàmbí second Arábàmbí plus Arábàmbí extra àná Arábàmbí èyí tó wù yín ni ẹ pè mí Kúnlé. Ọmọ filẹ̀ bẹ̀ o jẹ́wọ́ bẹ̀ o ṣọmọ bá ń kẹ́ o ṣọmọ bá ń kẹ́ o. Alhaji Buhari ọmọ Musa Ajíkọ́bí wa wá fọba wá sílẹ̀ ìgbà yìí mo tó gbà pé togetherness we stand lóòótọ́. tí n bá ṣe tàlájì chief Lukman ni MC olè débi tó dé yẹn lọ́jọ́ kó jẹ́ ẹ̀yin kọ́ Ọlọ́run ni ó ti parí ẹ̀ ni kánú wọn ò pa alágbájá ni bọ̀bọ̀ yẹn olè débi tó wà yẹn Ọlọ́run ti yanjú ẹ̀ ìwọ lò sáà kan wọ́n yanjú ẹ̀ ẹlòmíì ò tún bọ́ bẹ́ẹ̀ Ọlọ́run ti ń lò ní Ọlọ́run ti ń bàbọ̀ ní ọmọ ìyá mi abẹ́ dira yín mú ẹ jẹ́ ká àwọn ọmọlẹ́yìn yẹn mọ̀ pọ̀ kan lọ́lọ́run bí wọ́n bá ń tẹ́ mọ̀ tẹ́ bá ń tẹ́ rí yín lára yín ẹ̀rẹ́ pọ̀ báwọn ọmọlẹ́yìn bá ti ń rí pé ẹ̀rẹ́ pọ̀ àti pé mùsíbà wo dì nira bẹ́ẹ̀ nìkan bá gbọ́n kankan náà yọ̀ kó pí èkejì náà ẹ ló ń gbọ́ kí ni wọ́n ló ṣẹlẹ̀ ọ̀gá màá kàn yín láǹsìn kò sínú tó jọrú yẹn bẹ́ẹ̀ káwọn bàbá lù sí ni ó tó dáàrin èèmọ̀ làwọn bàbá tẹ rí ni àwọn bàbá kan tẹ gba wájú lọ́wọ́ wọn ni àdánwò làwọn bàbá wọn ni torí pé ẹni ọba kọrin ikú Sefiu wàláyì wọ́n wọ̀ náà Ọlọ́run wa ní jẹ́ ọkọ̀ tiẹ̀ ikú. Buhari ebẹ̀rù àti tòótọ́ fún yẹn. ń ka wíwà kan wọ́n ní àwọn Alhaji Barrister láwọn fẹ́ borí lẹ́mọ́ta ni bàbá tó ń gbọ́n láwùlà lọ́yọ̀ mi ìwọ láwùlà lè yọ̀wọ́ wọ́tọ́ ọmọ tó pọ̀ gbogbo ọ̀fọ̀ tó pa tó fi bóde iná. àwọn àbíbò olùwà wọ́n fàyè kọrin lásán ògé ni orin nìgálí mọ̀kẹ́bẹ̀ wọ́n kọrin sọ tata lo àlàmọ́ zubọ Látúnjí àwọn ni kíni pé ìhìn àti pàǹdọ̀rọ̀ máa lọ Sefiu dé gbogbo ẹ̀ bá di ringindin báwọn bá sọ pàpà sílùú nísìlá la ilaha illallah gbogbo àwọn ìyá wa tán fẹ̀yìn tí sí àrè ọrùn ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí nígbà bá yóò dé jìká wọ́n kàn ń dín lẹ̀ ni ọ̀yanu Ọlọ́run táwọn Sefiu Alao sáyé àwọn ń wá ń jẹun wàhálà táwọn kan sí ilẹ̀ àwọn tíátà ìjọ làwọn sàké ìjọ làbí wọn ògógó Yínká Kádírì ìjọ wọn dènà láti ní baba suwe ìjọ wọn wáyé wá ná gbogbo àwọn táwa gbókò wọn wọ̀nyí ìjọ wọn dé baba Sàlá ó sì sí àwàdà àjọ jẹun ẹ nísìnyí bẹ láyé àsìkò tẹ bá wà kẹ mọ rántí Ọlọ́run àkọ́kọ́ pé ẹ pa wọ́n lẹ́rìn láyé baba Sàlá ni kẹ ẹ mọ rẹ́rìn kẹ ẹ mọ sì lè jẹun mọ́ baba Sàlá làkọ́kọ́ Ọlọ́run ní ṣe àmọ́ òní jẹun ẹ ó sì wà láyé kọ́dà àwọn tòní tí ń ṣe fíìmù ò pé sí fíìmù pé máa bọ̀ wá bá mú yàyín dání Ọlọ́run ní gbàgbé ẹ̀ sáyé kó sì wà kọ́ máa jẹ́ wá sí òun ló bẹ̀rẹ̀ àwàdà ẹ wá wẹ̀yìn tẹ wá dé nísìn láwọn gbọ́ fún kí akéwì nìkan olùkẹ́dára mọ́lá la ilaha illallah kìíní kankan irisirisi la wa ń gbọ́ gbogbo ẹ̀ kí. Ọbásanjọ́ ẹ̀ wò yà tó fi ẹyin. ẹ lo ẹsì ẹ̀yàn bàbá kùtù òrí náà lò ẹ wò yà. wọ́n ṣe náà wílé wọ́n ṣe àkànní tó débẹ̀ àbí Gbẹ̀ngà Daniel òun jókòó dé fìlà ẹ̀rín sá ẹ̀rín ní ti Gbẹ̀ngà Daniel.
2-in-1 la fi ṣe lórí VCD ó ti jáde lẹ́sẹ̀kẹsẹ̀ Remi Music ló gbé jáde telephone 08056746421 marketed by Probity Music and Films International number 9 Anjorin Street behind Oshodi Shopping Complex Oshodi Lagos telephone 08066765029 ẹtúlẹ̀rira ní Sakab Records láfẹ̀wọ́ Abẹ́òkúta together we stand VCD eléyìí pín mi níyàtọ̀ ẹ máa rà ó. ẹ̀bọ̀ra tí ń kọ́ fújì Mudashiru Àjàní o akẹ́kọ̀ọ́ lójú wọn lọ́rọ̀ ṣàfẹ́jọ́.